Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹjọ oṣù keje ọdún 2025. Ẹniọlá Sàlíù lorúkọ mi. Lágbọn òṣèlú, wàhálà tuntun ti ń rúgbó bọ̀ o fún ẹgbẹ́ òṣèlú aláṣepọ̀ pẹ̀lú bí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ṣe wọ́ David Mark, Arẹ́gbẹ́ṣọlá àtàwọn yòókù lọ sí ilé-ẹjọ́ pé wọ́n ti gba ẹgbẹ́ náà mọ́ àwọn lọ́wọ́. Wọ́n ní àwọn ìgbìmọ̀ fìdí-hẹẹ́ kò lè máa darí gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí à ń padà sẹ́yìn lórí ìfòfinde àyẹ̀wò àdó olóró lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ohun tó jẹ ilẹ̀ adúláwọ̀ lógún ni láti mójútó ìṣẹ́ àti òṣì tó ti gbilẹ̀ àti àyípadà ojú ọjọ́. Àjọ International Monetary Fund (IMF) ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti dojúkọ àgbékalẹ̀ ọrọ̀ ajé tó múnádóko láti yí bí owó ṣe ń wọlé lábẹ́lé sókè kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lè nítumọ̀. Ààrẹ Tinubu ti ránṣẹ́ ìbánikẹ́dùn síbàdàn látàrí ikú Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn, Ọba Owólabí Ọlákùlẹ́hìn tó wàjà lẹ́ni 90 ọdún (90 years). Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ní kò sí òtítọ́ kankan nínú ìròyìn tó ń jà kiri lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ pé gbogbo ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ṣọ́ọ̀bù tó ṣẹlẹ̀ wáyé látàrí ṣíṣí tí wọ́n ṣí alágbálúgbú omi Lagdo sílẹ̀. Ó ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀-èdè yìí CBN ti ṣàlàyé tó sì ti yànnàná bí owó tí wọ́n kéde pé àwọn yóò máa gbà tó jẹ́ $50 lórí ìforúkọsílẹ̀ fún nọ́mbà ìdánimọ̀ ilé ìfowópamọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí kò gbé ní orílẹ̀-èdè yìí tí wọ́n pè ní Non-Resident Bank Verification Number (NRBVN). Ààrẹ orílẹ̀-èdè Iran ti fìdí ẹ̀ múlẹ̀ pé orílẹ̀-èdè Israel gbìyànjú láti gbẹ̀mí òun nínú ogun tó wáyé láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì fún ọjọ́ 12. Ó ní wọ́n kùnà ni. Ìròyìn eré ìdárayá. Ìjọba àpapọ̀ ti ránṣẹ́ kú oríire sí igbákejì ààrẹ àkọ́kọ́ fún àjọ tó ṣètò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀, ìyẹn Amaju Pinnick, fún bí wọ́n ṣe yàn án sípò gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ àjọ CAF. Ìkọlù iléeṣẹ́ ológun òfurufú orílẹ̀-èdè yìí gbẹ̀mí àwọn agbésùmọ̀mí tó sì ba ibùdó ikọ̀ Boko Haram gbòógì jẹ́ ní ìpínlẹ̀ Borno. Ajínigbé kan tórúkọ rẹ̀ ń jẹ́ David Abiodun ti jẹ́wọ́ níwájú ilé-ẹjọ́ nìbàdàn pé lóòótọ́ lòun jí ọmọkùnrin ọmọ ọdún 17 ọmọ ilé-ẹ̀kọ́ gíga ní ìlú Ìbàdàn tórúkọ rẹ̀ ń jẹ́ Divine Ayeni gbé. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lorúkọ mi.